sójà la ìbọn mọ́ awakọ̀ kan lórí londo tó fi kú. Iléeṣẹ́ ológun ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé lẹ́yìn ikú awakọ̀ èrò Yakubu Joshua tí a gbọ́ pé sójà kan ló la ìbọn mọ́ lórí ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ológun ti ṣèlérí láti fìyà jẹ sójà náà bó tilẹ̀ jẹ́ pé wọn kò dárúkọ sójà ọ̀hún. Àtẹ̀jáde tí igbákejì adarí ìkéde ní iléeṣẹ́ ológun ẹ̀ka 32 Artillery Brigade Major Njoka Irabo fi síta lọ́jọ́bọ̀ láti rí i pé sójà náà kò lọ láì jìyà o. Ọmọ ẹgbẹ́ awakọ̀ NURTW ní olóògbé Joshua bí a ṣe gbọ́ ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí ló kó sí wàhálà tó gba ẹ̀mí rẹ̀ nílùú Àkúnú Àkókò ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe ṣàlàyé, Joshua kó èrò lọ́jọ́ 13 oṣù kẹwàá yìí láti ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ló ń lọ sí ìlú Àbújá nígbà tí wọ́n dé ibì kan tí kò jìnnà sí ibùdó àyẹ̀wò àwọn ológun ní ìlú Àkúnú, ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Àkókò ìpínlẹ̀ Ondo. Ọkọ̀ náà yọnu kò sì lè tẹ̀síwájú ìrìn àjò sí Àbújá mọ́. Èyí ló mú kí àwọn èrò ọkọ̀ máa béèrè owó wọn padà lọ́wọ́ dẹ́rẹ́bà yìí tó sì padà di àríyànjiyàn láàrin wọn. Èrò kan ni wọ́n ló ránṣẹ́ pé sójà láti wá ran àwọn lọ́wọ́ nínú wàhálà náà. Sójà yìí yọjú sí wọn ṣùgbọ́n ó hùwà lọ́nà tó tako iṣẹ́ tó yàn láàyò, èyí tó di ariwo láàrin òun àti dẹ́rẹ́bà tó sì padà di pé wọ́n wọ ìyájà. Ẹsẹ̀kẹsẹ̀ tí olú iléeṣẹ́ ológun 32 Artillery Brigade gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n sáré gbé awakọ̀ náà lọ sí ilé ìwòsàn sanwó ìtọ́jú rẹ̀. A sì tún yan ológun kan láti dúró tì í. Wọ́n fi kún un pé nígbà tí ilé ìwòsàn tó wà lákòókò sọ pé káwọn máa gbé lọ sí ilé ìwòsàn mìíràn ní Àkúrẹ́, àwọn gbé lọ síbẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n tún ní káwọn gbé lọ sí ilé ìwòsàn ìjọba FMC ìlú Ọ̀wọ̀, àwọn sì tún gbé lọ pẹ̀lú. Ilé ìwòsàn FMC náà ni wọ́n ló padà dákẹ́ sí lọ́jọ́ Ajé ọjọ́ 14 oṣù kẹwàá tí í ṣe ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n iléeṣẹ́ ológun fi kún pé àwọn ti kàn sí ẹbí olóògbé Joshua Yakubu nípa bí ẹbí rẹ̀ kò ṣe ní jìyà lẹ́yìn ikú olórí ẹbí wọn. Wọ́n ní yàtọ̀ sí pé sójà tó dáràn náà yóò jìyà, àwọn ti ṣàbẹ̀wò sí ìdílé olóògbé àti pé iléeṣẹ́ ológun yóò rí i pé àwọn ọmọ àti ìyàwó rẹ̀ kò ráre lẹ́yìn ikú rẹ̀. Bákan náà ni wọ́n ní ìsìnkú rẹ̀ kò ní sẹ́yìn àwọn. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn ṣe wí, ìbọn AK-47 tí sójà náà lò ní wọ́n ló là mọ́ olóògbé Joshua Yakubu lórí. Ṣáájú kó tó la ìbọn náà mọ́ lórí ni a gbọ́ pé sójà yìí ti lù bí ejò àìjẹ. Ìyà tí awakọ̀ náà jẹ ló pọ̀ tó bẹ́ẹ̀ tó fi balẹ̀ sí ilé ìwòsàn bí a ṣe gbọ́, tó sì padà já sí ikú òjijì tó mú ẹ̀mí rẹ̀ lọ. Ìyàwó kan àti ọmọ 4 ni olóògbé Joshua Yakubu ọmọ ìpínlẹ̀ Kogi fi sáyé lọ. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.